Peter yóò ṣẹ̀wọ̀n o, ọmọ ọdún mẹ́wàá ló ṣe kinní fún. Àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Èkó ti fojú ọ̀gbẹ́ni Peter Oyèlékè ẹni 50 ọdún balẹ̀-ẹjọ́ májísírèètì kan tó wà lágbègbè Ọgbà nílùú Èkó. Ẹ̀sùn fífipá bá ọmọ ọdún mẹ́wàá lò pọ̀ ni wọ́n fi kàn án. Aláròyé gbọ́ pé agbègbè Wazin Avenue ní bọ́sítọ̀ọ̀pù Rogo nílùú Ìjú Ìṣàgá níjọba ìbílẹ̀ Ìfàkọ̀ Ìjàyè nípínlẹ̀ Èkó ni Peter ti hu ìwà ọ̀dájú ọ̀hún fún ọmọ ọdún mẹ́wàá náà lákòókò táwọn òbí ọmọ yìí kò sí nílé. Oníròyìn PM Express jábọ̀ pé àkókò ọlidé kan tó wáyé lóṣù kẹfà ọdún yìí mid-term ni Peter lo àǹfààní náà láti fipá bá ọmọ náà sùn. Ohun tá a gbọ́ ni pé ṣe ló dọ́gbọ́n tan ọmọ ọ̀hún wọnú ilé rẹ̀ tó sì fipá bá a sùn. Lẹ́yìn náà ló kì í nílọ̀ pé kò gbọdọ̀ sọ ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì fún ẹ̀dá alààyè kankan, ṣùgbọ́n ọmọ náà sọ fún màmá rẹ̀ nígbàrà tó fojú kàn án. Lójú ẹsẹ̀ ni wọ́n ti lọ́ọ́ fìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ọlọ́pàá agbègbè náà létí, táwọn yẹn sì lọ́ọ́ fọwọ́ òfin mú un nílé rẹ̀. Tẹ̀sán ọlọ́pàá ọ̀hún ni wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò, tí wọ́n sì sọ pé ẹ̀rí wà pé lóòótọ́ ló fipá bá ọmọ ọ̀hún sùn gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ọlọ́pàá olùpẹ̀jọ́ DSP Kẹ́hìndé Àjàyí tó fojú Peter balẹ̀-ẹjọ́ sọ fádájọ́ lẹ́yìn gbogbo atótónu rẹ̀ pé kí wọ́n jẹ́ káwọn lọ gba ìmọ̀ràn wá lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti iléeṣẹ́ tó ń gba adájọ́ nímọ̀ràn Department of Public Prosecution DPP tìpínlẹ̀ Èkó. Lẹ́yìn tí agbèfọ́ba parí ọ̀rọ̀ rẹ̀ ní onídàájọ́ adájọ́ ilé-ẹjọ́ náà abilékọ Ike Ubenji ti taari Peter sọ́gbà ẹ̀wọ̀n Kirikiri títí dìgbà tí wọ́n máa fi mú àbá wá láti ọ̀dọ̀ àjọ náà. Bákan náà ni adájọ́ ní kí ọlọ́pàá ọ̀hún ṣe gbogbo ohun tó bá yẹ ní kíá kí ìgbẹ́jọ́ ọ̀hún lè yá dáadáa. 30 oṣù kẹwàá ọdún yìí ni adájọ́ sún ìgbẹ́jọ́ míì sí, tó sì ní ìmọ̀ràn iléeṣẹ́ tó ń gba adájọ́ nímọ̀ràn ni yóò sọ bóyá ilé-ẹjọ́ gíga mìíràn nílùú Èkó ni wọ́n máa gbé ẹjọ́ náà lọ ni tàbí bákan. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jẹ́mi Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.